Ìkàlẹ̀ o, àkùṣe àtàárọ̀, ọlọ́run ọba ọ̀gá ògo yóò wà pẹ̀lú ẹnu kọ̀ọ̀kan wa. Ọlọ́run ò ní dáadáa bùkátà wa, kò ní gbò wá níran. Ẹ kú ilé o, ṣe dáadáa la bá yín o. Gbogbo ẹ̀yin àlejò wa nílùú Ìbàdàn, láti ìlú Òṣogbo, Ìkìrun, Oǹdó, káàkiri àlékà. Ogun tó ti ṣẹ́nu ayé yín ò ní gbórí mọ́ o, aláya Àlùkùránì. Ẹ jẹ́ ká tẹ̀lé ìkìlọ̀ gbogbo ohun tá a gbọ́ o. Ọlọ́run ọba aláàánú jùlọ kò ní fi yín sílẹ̀. A fẹ́ bá a sọ̀rọ̀ díẹ̀ rápẹ́. A ti ń gbọ́ tipẹ́, wọ́n ti ń wí tipẹ́. Má jẹ yìí, má wọ̀ yìí, má lò yìí, má gbèlú yìí, má fẹ́rù ọkọ báyìí, má fẹ́rù aya báyìí, má ṣe. Má jẹ jàmọ́, má jẹ jòmọ́, má jẹ. Láéláé là wá ní jẹ́ ni àbí báwo? Ìràwọ̀ ẹ̀dá a máa yí. Kádàrá yìí máa yí. Nǹkan kan sì tún máa ṣàkóbá fún kádàrá. Ẹ̀dá fúnra ẹ̀ máa ń dènà kádàrá ara ẹ̀ fúnra ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba ọ̀gá ògo kò fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ láti má ṣe àṣepẹ́ lórí ìrìn àjò ayé wa fún wa. Orí ẹ̀ la fẹ́ bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí. Wọ́n ní a má jẹja àrọ̀ mọ́ ọ̀jẹ́ mọ́. Wọ́n ní kọ́ ọ má mutí mọ́ òmù mọ́. Gbogbo wọn ní kọ́ ọ má ṣe mọ́ òsè mọ́. Kílódé tí ìràwọ̀ rẹ̀ ò ṣiṣẹ́ fún ọ? Àti pé ṣé nǹkan yìí lè yípo àbí kò lè yípo? Òun la fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ní alẹ́ yìí. Àyípadà lórí ìràwọ̀ ẹ̀dá. Wọ́n ní ó má jẹja mọ́, wọ́n ní ó má wọṣọ dúdú mọ́, wọ́n ní ó má wọṣọ pupa mọ́, wọ́n ní ó má ṣoògùn mọ́, wọ́n ní ó má délùú báyìí, má tẹ̀lú báyìí, má ṣeun báyìí. Àníṣẹ́ ò ṣe mọ́. Ṣùgbọ́n upon that, ìṣòro yìí ò kú bákan náà ló sì wà. Ìràwọ̀ ẹ̀dá a máa yí, a máa ń yí, a máa ń yí. Ṣùgbọ́n ohun tó burúkú jù tí máa ń ṣe àkóbá jù á kà fún wa lálẹ́ yìí. Àdúà ṣíṣe
a máa jẹ́ kí ẹ̀dá ó tètè rógo rẹ̀ lò. Kí ni jẹ́ ògo? Kí ni àyànmọ́? Kí ni kádàrá? Kí ni ìpín? Kí ni àkọsẹ̀jayé? Ìràwọ̀ ẹ̀dá a máa jẹ́ kí ẹ̀dá ó tètè rí ògo rẹ̀ lò. Àdúrà ṣíṣe, sàárà, pẹ̀láwẹ̀, tẹ́dà bá ń ṣe dáadáa, ewu tí máa bá kí ìràwọ̀ ẹ̀dá tí blọ́ọ̀kì tí èjẹ̀dá ó tètè rìn débi oore rẹ̀, àdúrà ó gbé kúrò lójú ọ̀nà fún yẹn. Ṣùgbọ́n lára àwọn ohun tí ẹ̀dá máa ń wò wípé àìmọye orí òkè lòun ti lọ, òun ti gbà àwẹ̀, òun ò ṣe ṣìnà, òun ò sì ṣe àgbèrè, òun ò sì pààyàn rí, kí ló wá dé tóun ò rí ṣe? Àwọn ohun tí máa kọ́ sí á sọ fún wa. Ní àtijọ́, lọ́dọ̀ àwọn onímọ̀, àwọn ẹlòmíì yan inú igbó láàyè láti máa ṣàdúà. Àwọn ẹlòmíì yan etí òkun láàyò láti máa lọ ṣàdúà. Àwọn míì sì yan eré òkè àpáta láti máa ṣàdúà. Kádàrá ẹ̀dá só lè yípo, a máa yí. Ìràwọ̀ ẹ̀dá tí ó di àtúnbí, tí wọ́n ṣé pé ó lè padà dáa fún bẹ́ẹ̀ ni. Ẹ máa wo nǹkan kankan. Nígbà míì ẹ̀dá lè ti máa dààmú bọ̀ láàárọ̀ ọjọ́, ọ̀dà fún gbogbo yìí kọ̀ mọ́ gbé, gbogbo tọ̀hún kọ̀ mọ́ gbé, pàápàá obìnrin tí ò rí lé ọkọ jòkó sí. Ó lè padà pàdé ọkùnrin kan, ọkùnrin tó pàdé yìí òun ní ó wẹ ìyànù fún, ní ó bá dolówó gbẹdẹmukẹ, nǹkan bá máa dùn fún. Nǹkan kan ló ṣe lásìkò ìgbà yẹn tí wọ́n ò mọ̀, tọ́rọ̀ rẹ̀ fi bọ́ sí direct line. Pé tí a bá ṣẹ̀ṣẹ̀ ra fóònù tí ọba ti mọ̀ wẹ̀ yọ máa tẹ̀ ń tẹ̀kùtẹ̀, tó bá padà yá yọ àṣebáyé kò ti yẹ, àṣebáyé ló yẹ kí n máa. Tí nígbà míì wọ́n sọ fún yàn pé
lágbájá o sọ fẹ́ tètè kúrò nínú wàhálà yìí bóyá jẹ́ni tó rẹwà hello hi rẹ ẹwà rẹ sílẹ̀ ẹwà ara rẹ rẹ̀ ẹ́ sílẹ̀ wọ́n ní kó dí ọ̀ṣọ́ tí ń ṣe kù kó bá a fi lè pàdé irú ọkọ tó fẹ́ fẹ́. báyà arú ń tọ̀hún jẹ́ ẹni tí ń lo ẹ̀mí ìgbéraga wọ́n á jẹ́ òye pé kó yọ ìgbéraga kúrò nínú ọ̀rọ̀ ayé rẹ̀. irú ẹni bẹ́ẹ̀ ó lè jẹ́ pé inú rẹ̀ lè pé kó yọ inú líle kúrò nínú ọ̀rọ̀ inú ilé ayé rẹ̀. tọ́ ọ bá ti bínú mọ́ ó rí pò rèrè ó tètè tó ẹ lọ́wọ́ kọ̀dẹ̀ bínú mọ́ lóòótọ́ ìyẹn ni pé gbogbo oògùn tóun ń ṣe kò papọ̀ mọ́ ohun tó lè jẹ́ kóun ó tètè soríire bẹ́ẹ̀ sì ni ọ̀dọ̀ rẹ̀ náà lóríire rẹ̀ wà. ẹ gbádùn mi àìmọye ọ̀pọ̀ ràwọ̀ a máa ń ṣàlàyé fún wa. ìràwọ̀ ẹlòmíì ọ̀yáwó ṣiṣẹ́ o ọ̀gbọ́ rí tó bá yá owó ṣiṣẹ́ yóò jẹ gbèsè ni yóò jẹ gbèsè níṣẹ́ kò ní rówó yẹn dá padà. tòun ti bẹ́ẹ̀ bí ò ṣe lówó lọ́wọ́ àwọn èèyàn sì tún máa bá pé àti ra mọ́ ẹ lówó lọ́wọ́ ẹ ń parọ́ fún mi kò sówó lọ́wọ́ mi ọ̀rẹ́ mi tẹ̀rí dòmùdòmù báyà kò sówó lọ́wọ́ mi ojú yín ń dán àní kò sówó lọ́wọ́ mi. irú èèyàn bẹ́ẹ̀ tó bá dájọ́ ọgbàjọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa gbàjọ kó tó nánú owó yìí kọ́kọ́ blẹ́sẹ̀ náà tó bá blẹ́sẹ̀ yọ nínú owó yìí kó lọ fi sàrà. ẹ gbọ́ gbogbo ẹ̀yin àgbàjọ ni o yọ nínú owó yìí kó fi sàrà fáwọn àtẹ́wọ́gbọ́ rẹ bọ́ ọ bá rí àtẹ́wọ́gbọ́ rẹ fira àgbàdo fi yọ̀rọ̀ kó fún ọ fáwọn dábà kó wá wo ohun tí ó ṣẹlẹ̀ ó rí i pé owó yẹn látìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe kínní yẹn àyípadà ó dé bá iṣẹ́ rẹ̀. ẹlòmíì yá 6 million bẹ̀rẹ̀ sí ẹlòmíì yá 10 million bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n kò mọ bówó yẹn ṣe lọ torí pé owó ẹnu ni. ẹnu kì í tu nǹkan jọ ẹnu a máa ba nǹkan jẹ́ ni tá à ń pè ní àròká. oògùn lílò pẹ̀lú sàárà ṣíṣe wọ́n ní wọ́n máa ṣoògùn wọ́n ní wọ́n máa jẹ nǹkan pupa wọ́n ní wọ́n máa ṣe wọ́n ní wọ́n máa mọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́. sọ mọ̀ pé ẹ̀bà tó jẹ́ ewé ni àtẹ̀gbò. ṣọ́ǹgbọ́n mi yé ewé ni àti egbò wọ́n sì ní wọ́n máa lóògùn mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́. ṣé bí èèyàn bá wá sóògùn kò ní í dáa fún un ni ṣé bí wọ́n bá sì tún sóògùn ṣé yóò dáa fún un bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́. àwọn ìdílé mi ń bẹ tó jẹ́ pé àwọn ọmọ ológo pọ̀ ń bẹ. Mr. Adéyẹmí Yusuf Oríyọmí Àjàní ẹ máa já mi o. Madam Mojísọ́lá Awótòkúnbọ̀ ẹ máa já mi o. tí ológo ọmọ ọbẹ̀ bá ti fẹ́ dìde wọ́n sì pa. tí ológo ọmọ ọbẹ̀ bá ti fẹ́ dìde wọ́n sì pa. kódà àwọn ìdílé mi ń bẹ ní rọmọ bí púpọ̀. ẹ bẹ̀rẹ̀ látàlẹ́ yìí lọ kẹ́ ẹ máa wò. ìyá rẹ̀ bí kan gbọ́ ọmọ náà wọlé ọkọ ó bí méjì inú méjì tó bí ìkan kú mẹ́. bàbá ìyá rẹ̀ àwọn mẹ́rin ni wọ́n gbọ́ àwọn mẹ́rin mẹ́ta kú mẹ́ ẹ̀kọ́ yẹn kan. ẹ gbádùn mi ìyá ọba dàgbà pinnu wọn ẹ máa rí 50 ọba ti fẹ́ gbẹ́nu lé 60 ikú ọ̀pá.
àwọn ìdílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà nígboro. Kí lẹ́ni mo wí? Ẹ bẹ̀rẹ̀ sí ní máa wò ó. Tí ogún bá pọ̀ fún yàn, agbájá ogún pọ̀ fún, ó lè lo oògùn. Irú oògùn wo wá ni? Ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ mọ́fọ́. Kò sí ẹni náà láyé tá jẹ́ ọ̀dámọ́, kò sóńtọ̀hún tá jẹ́ ọ̀dámọ́ láyé. Tí wọ́n bá rí i pé ìràwọ̀ rẹ̀ strong, tí wọ́n rí i pé ó strong, wọ́n kọ́kọ́ dẹ ìrẹ̀wẹ̀sì sí ọ. Ìrẹ̀wẹ̀sì wọ́n kọ́kọ́ dẹ sí yàn. Wọ́n kọ́kọ́ yọ Ọlọ́run kúrò lẹ́mìí èèyàn. Tí wọ́n bá lásìkò òrùn yá, á máa kí chọ́ọ̀chì ya fíjì yá wá, bá lọ ọ̀kan níjẹrin á máa lọ. Ọwọ́ tí ń bọ̀ tààrẹ̀ bọ̀ nìyẹn. Bọ́ bá yá wọ́n dẹ ogun òwú aláǹtakùn, wọ́n dẹ sí. Ẹ máa fọwọ́ kọ́ òwú aláǹtakùn, ẹ máa fara kọ́ òwú aláǹtakùn. Gbèsè ọ máa bọ̀ wá wẹ́rẹ́wẹ́rẹ́. Ihun tó lè fi bọ́nú wàhálà yẹn, ihun tó lè fi bọ́nú wàhálà yẹn, gbà á lọ́wọ́ rẹ̀. Wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀. Ìwọ tí wọ́n bá rí i pé o lè má kírun lójú méjèèjì, wọ́n tún fi èèwọ̀ tí ẹ̀kọ́ máa jẹ́, wọ́n tún gbé sí ọ wájú. Máa jẹ́ tọ́ta rẹ̀ bá ti ń jẹ́, yóò máa da iṣẹ́ rú. Bí ikọ́ jẹ́ pé ìràwọ̀ rẹ̀ yé sí ìràwọ̀ tí ṣàgbèrè wá bẹ̀rẹ̀ sí ní ṣàgbèrè. Ló fi jẹ́ pé ẹni tí bá ń lo iṣẹ́ àájò bíbọ́ àṣírí, wọ́n pa kinní kan sínú, wọ́n pa kinní kan sínú. Obìnrin ní ọkọ ti síwájú torí àlejòónú owó obìnrin ni. Obìnrin ni tó sì rẹwà dáadáa, tó pọ́n dáadáa. Wọ́n dẹ̀ sírú ọkùnrin bẹ́ẹ̀. Obìnrin ó máa wá, obìnrin oríṣiríṣi, obìnrin àjòjì wọ́n máa wá, inú rẹ̀ ó máa dùn. Àwa ní agbájúmọ̀ dé, irú wa yìí. Arísìkí tó yẹ kó máa wọlé wá sáwẹ̀, òun fúnra ara rẹ̀ ó máa bu omi inú arísìkí ara rẹ̀, yóò máa pín káàkiri. Owó ọ̀bá ní wọlé. Promise and faith ni ó wà pọ̀ rẹpẹtẹ. Mr. Adéyẹmí ẹ̀ máa já mi o. Owó ọ̀bá ní wọlé. Tó bá lorú àjò bẹ́ẹ̀, fẹ̀mí rẹ̀ kì í. Torí ẹ̀ ni àwọn àgbàlagbà bí sọ wípé má sùn mọ́bìnrin tó bá ti lorú nǹkan báyìí, kí ògo rẹ̀ ó lè bọ́ ṣe iṣẹ́. Tí a bá jẹ́ aládùúrà tó bá máa ń ṣàdúrà dáadáa, jìnnà sí àgbèrè, ṣèyàwó rẹ̀ bó ti wù pé o kò sọ ọ́ dájá o. Báyàwó rẹ̀ ṣeré bọ́lọ́hún ṣe fẹ́, ṣe ṣeré. Arísìkí yẹn inú ilé yín ni ó wọ̀ wá. Gbogbo àwọn nǹkan yìí a máa fa ìdènà tí kì í jẹ́ ògo ẹ̀dá kò ṣiṣẹ́. Àsìkò tí ogun bá pọ̀, ogun kì í gbé èèyàn borí ìṣòro, àfàdúà àti sàárà àtàwẹ̀. Torí pé àṣírí ayé, irun orí àwọn kan òun ló ń já, èékánná àwọn kan òun ló ń ré. Kí ni irun orí wọn tó ń já? Òun ni ewé. Èékánná ọwọ́ àwọn àtẹsẹ̀ wọn tó ń ré, òun ni egbòdì rẹ̀. Kó tó wà àwọn tí mo tán fẹ́ wà. Ọ̀jọ̀gbọ́n tó bá gbóná bí ifá tó sì mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀,
pé láwájá yìí wọ́n ń pariwo rẹ̀ wòlíì ni àáfàá ni babaláwo ni gbákan ni àwo kan ká òkè bá a tì wọ́n wàá bá ọ ṣé láwájá fẹ́ ṣe yìí ọ̀gbọ́dọ̀ ṣe o wọ́n ṣe mọ̀ pé ọ̀fẹ́ ṣiṣẹ́ èèyàn àìmọye iṣẹ́ bẹ́ẹ̀ tá a gbà àyọ̀ǹda àkàwọ́ ni èèyàn kàwọ́ ni iṣẹ́ mi ìtọ́ bá ń ṣe ọkàn lè máa lọ ní títì wọ́n pè ọ́ lágbájá wá àwa dán ọmọ wọn náà mọ̀ wá bá mú tèmi fún mi ń tèmi àwa ń rí ọ ọyá fún mi ń tèmi má fojú di wọn fún wọn pé kí ni mo wí fún wọn èèyàn lówó láyé kájẹ ọmọ mọ̀ sí kò sí bó ti fẹ́ lówó láyé káwọn àjẹ ayé ọmọ mọ̀ sí àṣírí ayé mo gé fún ọ tọ́ ọ bá gbọ́ orí òsì ti gbọ́ orí lónìí. torí pé àsìkò tí owó bá ń bọ̀ wá fún àwọn pípù yìí ọmọ ọwọ́ agbọ́dọ̀ jẹ́ kí àdúrà pọ̀ àti àwẹ̀ jẹ́ mú àpẹẹrẹ wá fún ọ tó bá fẹ́ lọ gba iṣẹ́ lọ́dọ̀ olówó tí ọwọ́ bá ń bẹ lára èèyàn tí ìyàwó olówó ọba fọwọ́ sí ò ní rí sẹ́gbá Mr. Adéyẹmí ẹ máa já mi ìyá wa Mojísọ́lá ọ̀sán ẹ máa já mi kẹ wọlé ọba dádì ní pálọ̀ pẹ̀lú mọ́mì bó ṣe wọlé tí ìyàwó rẹ̀ tó bá jẹ́ ìmùlẹ̀ ọkọ gòsàn ó sì ti mọ̀ pé ọwọ́ ń bẹ lára rẹ̀ yóò ní dádì ẹjọ́ wọn máa lọ ọkọ dẹ́ lè ti gbà pé tó bá di lọ́la ọkọ̀ mú quotation wá ọkàn rí i pé láàárọ̀ ọjọ́ kejì tó bá pọ́n wọ́n sọ pé má wọrí àwọn ti rẹ́ lómi torí pé ìyàwó rẹ̀ ti sọ fún pé kò gbọdọ̀ gbé e fún ó ti rí àpẹẹrẹ ọwọ́ ti wà lára rẹ̀ ṣùgbọ́n tí àwẹ̀ bá pọ̀ tí sàárà pọ̀ torí ẹ̀ làwọn bàbá wa fi òǹyọ́nú fún yẹn òǹyọ́nú fún yẹn tẹrú tọmọ o ní yọ́nú sọ́bẹ̀ lọ́jọ́ ní yọ́nú sí iyọ̀ lọ́bẹ̀ òǹyọ́nú tó dùn ọ́ lára dáadáa tọyọ síbẹ̀ ẹ wo chief ẹni tá à ń wá gan òun ní òun lélẹ́yìí ìwọ gan máa wo ṣé àbí torí pé o ti fọlọ́hún ṣáájú ọ̀rọ̀ rẹ kó tó lọ káyipé oògùn kan lọ wá lò lọ ọbẹ̀ tọ́dẹ̀ jẹ́ pé àwọn náà wọ́n bọ̀ fà obìnrin yẹn ní ó blọ́ọ̀kì láì rẹ̀ aníkọ̀jọ́ ìtumọ̀ pé àwọn ọ̀gbìn tí gbẹ̀bẹ̀ rẹ̀ ní wí fún un kíní yìí ní mú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n máa sọ pé lágbájá ó ti á ṣe gbogbo ẹ̀ náà kọ̀ wá jọ ọ̀dà àwọn bọ̀rí fún nílànà ìbílẹ̀ wọn á bọ̀rí fún pé kí oríire ọba àfi lè fare wá fún pé kóríire ọba àfi lè sọre àwọn bọ́lọ́wọ́n ọba àrà tí gbà á ṣiṣẹ́ ara rẹ̀ tó bá súnmọ́ dáadáa tó kí àdúrà mọ́lẹ̀ tọ̀sẹ̀ tòru tó sì jẹ́ sàárọ̀ wọn tó sì jẹun tọ́lọ́wọ́n ọ̀fẹ́ tó sì ṣeun tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ó di dandan kádùá rẹ̀ ọgbà. irú ìbọrí yìí nílànà ẹ̀sìn míì àwọn aláàfáà ní kó jókòó wọ́n ṣàdúrà fún wọ́n lè ní wọ́n kàyà sí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn àdúrà lónìí
àwọn ọlọ́jà tiẹ̀ bàjẹ́ báàfà yẹn bá dé ẹ fún ní 500 kó máa lọ báàfà yẹn bá dé ẹ fún ní 500 ǹjẹ́ yàásín orí rà ní 500 aburú tí ó sì gé fún ẹ kì í ṣe kékeré alhamdulillah aburú tí ó gé dànù fún ẹ kì í ṣe kékeré ẹlòmíràn àwọn yìí lè sọ sáàrin ó dé lámúrè ó ṣàdúrà fún àwọn ìyáwọ̀rìọ̀ ó ṣàdúrà fún aburú tí ń ṣe yẹn yóò rè dànù tó bá jẹ́ pé nǹkan aburú lọ́pọ̀ jù nínú ayé rẹ̀ pé wọ́n ṣàdúndò pé kí wọ́n pa á tògótògó ni ní àwọn ọ̀dọ́ sọ pé wọ́n ṣe ìràpadà fún èèyàn kí ni jẹ́ ìràpadà èdè ni wọ́n rìdíìmù láìfò èèyàn àwọn Yorùbá máa pè é ní arọ́bí pé a dá ibi padà sí orí oníbi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ arọ́bí tàbí iṣẹ́ tó bá jẹmọ́ bí ìràpadà pé ogun bá pọ̀ wọ́n ṣàdúndò wọ́n pààyàn togotogo torí ẹ̀ wọ́n fi sọ pé yóò la odidi torí pé wọ́n ò fi ẹ̀mí ra ẹ̀mí ni ẹ̀mí wọ́n ò fi ra ẹ̀mí. ó nílé aláàfáà kan ó nílé wòlíì kan torí ẹ̀ látijọ́ làwọn bàbá wa àwọn ọ̀yá wa wọn a máa sin nǹkan ọ̀sìn púpọ̀ jù ayé òde òní làwọn ká fámà lélẹ́yìí ìníkan lélẹ́yìí ara àwọn a máa wọ́n da ilé wọ́n rẹ̀ ẹ̀dìẹ yọ pọ̀ tàbí ewúrẹ́ yọ pọ̀ wọ́n kàn lè jíjọ́ kan wọ́n bá ewúrẹ́ bíi 3 kó kú wọ́n lè rí adìẹ bíi 5 kó kú wọ́n wàá panu ẹ̀dìẹ yẹn wọ́n fi ṣe sàárà ohun tó yẹ kó ṣe wọ́n òun ló ṣe ẹran yìí ẹ máa wo nǹkan ebi mo ti sọ̀rọ̀ oníbàárà kan fún yín rí oníbàárà yìí tí ń gbà bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀ ni àpò tí fi ń gba bàárà ẹ̀yìn ní gbé sí kì í gbé síwájú tó bá ti fowó sínú àpò rẹ̀ yọ sọ pé ó ṣe é fún rẹ̀ gbogbo ohun yòówù ẹ̀ bá gbé bẹ́ẹ̀ ní ó ṣe é fún rẹ̀ ọba yìí wá ní òun èjẹ rárá tóun ti dá oníbàárà yìí ẹ lọ́ọ́ pè bàbá oníbàárà yìí wá fún un ó ṣe é fún rẹ̀ odidi òun ọba òun ni ó ṣe é fún rẹ̀ kò tí ẹ̀ wá dúpẹ́ kọ́ máa dọ̀bálẹ̀ kọ́ máa rá bàbà ó ṣe gbé ejò ọká tó ní wọ́n gbé ejò sínú ọba tó sọ pé ó ṣe é fún rẹ̀ ọba ń retí kí ejò ó bu oníbàárà jẹ ejò òbú jẹ o ọmọ ọba níbi tí gbé ń ṣe fàájì àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n gbé ẹgbẹ́ báàgì lọ́wọ́ ẹ̀ ẹ kó gbogbo owó àpò rẹ̀ káyọ̀ mọ́ mu fúnra ọmọ ọba lọ́kọ́ bọ́nú báàgì oníbàárà ọba kó àwọn owó rẹ̀ bó ṣe rí kan dùn kan ní owó ńláńlá lélẹ̀ àṣì ejò lọ́kọ́ bọ̀ lẹ́mí ẹ̀ ṣe ṣàjẹ́ ṣàkà nìyẹn bí ejò yìí ṣe bù ú jẹ ní ọmọ ọba kú ọmọ ọba ò sì bímọ mi àrẹ̀mọ ẹyọ kan tó ní náà nù òkè kíkàn délé ọba ẹ lọ gbọ́n bára wá ẹ lọ gbé wá òun pa ni òun ó sì ni wọn kí ló fi sọmọ òun ò fi nǹkan kan sí ẹ kó má pọ̀jù òun ọ̀tẹ́yìn òun ọmọ ohun tó ṣe ọba fúnra ẹ wá confess pé àṣẹ gbogbo ohun tẹ́dá bá ṣe láyé ara ẹ̀ ló ṣe é fún ó ti jáwọ́ tó ti fún báárà lówó ebi tó bá fún yàn ní nǹkan ó règùn ní ìyá bàbá bí mo fún 500 naira lánàá tó yẹ jẹun bí mo fún 200 naira wọ́n mọ ṣẹ́ wà sàárà tó ṣe yẹn wọ́n mọ tó ṣe nínú ìgbésí ayé ẹ̀sùn ọrùn òkùnrin
bọ́ba ṣe kà fún rẹ̀ pé òun lòún gbé ejò sínú báàgì oníbàárà nìyí. wọ́n bó tọ̀ gbà látijọ́ yìí ọ̀kọ́lé ọ̀rọ̀kọ̀ ọ̀rẹ́sìn ọ̀ràkọ́ ní ẹ̀sìn bẹ́ẹ̀ ni tọ́ba ti di lálẹ́ gbogbo ohun tóun bá gbà òun máa ha ní sàárà káàkiri ni ẹ máa wo nǹkan olóhùn máa ha fún gbogbo èèyàn ni ẹni ọmọ rẹ̀ ti kú ẹni ọkọ rẹ̀ ti kú ẹni tí ò rí nǹkan jẹ ẹni tó olóhùn máa ha ni ẹ wo nǹkan sàárà ṣíṣe àdúrà ṣíṣe ààwẹ̀ gbígbà a máa jẹ́ kí ìgbésí ayé ẹ̀dá kó tètè rọrùn yóò jẹ́ kó tètè mọ̀ pilẹ̀ ìràwọ̀ rẹ̀ aburú tí yóò máa kò sí ní tó bá gbààwẹ̀ lọ́wọ́ èyí àwọn àlátọ́ máa lé lásìkò ìgbà tó bá ń gbà ọ yàtọ̀ sí àsìkò ìgbà tó bá mu gúdà káàkiri gbọ̀ngàn ó rí i pé ọ yàtọ̀. tá à ń pè ní jasbi ẹlẹ́mìí ó gorí òkè ni ọlá ayé pé kí ni ń gẹ́lẹ́mìí ọmọ aríran inú àwẹ̀ tó wà òun ni ó fi máa ríran bẹ́ẹ̀ ni. bákan náà tí ìdọ̀tí bá pọ̀ lára ayé ò lè torí ẹ̀ làwọn bàbá wa ni wọ́n fi máa lọ wèwè odò kérúbù àti sẹ̀lẹ̀ wọ́n kárí láyé wọn èyí fi ṣeré. má fi ìwẹ̀ odò má fi ṣeré ìwẹ̀ odò a máa kó aburú dànù ìsí odò tí bá ń sàn a máa kó aburú dànù. èyí jẹ́ ibi tí a bá dé ní alẹ́ yìí a sì máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́la. wọ́n ní kó má fobìnrin dúdú wọ́n ní kó má fobìnrin pupa wọ́n ní kó má jẹjẹ àrùn ṣé láéláé ló ò ní jẹ́ bẹ́ẹ̀ ni rárá ìràwọ̀ àdá máa yí ìràwọ̀ máa yí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gúròfù lè fura pé nǹkan bẹnu ayé àdúrà àwọ̀ gbà ó orúkọ lọ́wọ́ gbogbo ẹ̀yin tọkùnrin tóbìnrin o àdúrà tẹ́sí fún wa ńgbà tá a rí ìrìn àjò àdúrà yín jẹ́ ẹ̀ṣẹ́ o ọlọ́run bá dúró tẹ̀yìn náà àdúrà yẹn gbà orúkọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyàndáre 08089738658 08032983298 nọ́mbà yòókù ẹ máa bá a pàdé ń bọ̀ akínọlá nọ́mbà 29 ńbẹ̀ ni mò ń gbé ẹ ra ànúgbà wọn God bless you all ẹ má fi àdúrà ṣeré ẹ súnmọ́ lọ́hùn ẹ sì máa gbà ọ ẹ máa ṣe dáadáa ẹ ra ànúgbà á tẹ̀síwájú lórí ẹ̀ ìwé tá à ń kà fún wa mo dánu dúró díẹ̀ lórí ẹ̀ ni ẹ jẹ́ kí n sinmi dáadáa báyà títí ọ̀túnla á máa tẹ̀síwájú lórí ẹ̀ àdúrà gbà ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè táwọn èèyàn ti síwájú ta kọ sílẹ̀ òun lọ̀rọ̀ tá à ń sọ lórí ẹ̀ fún yín lẹ́yìn náà bá lè jàǹfààní ẹ̀ sálámù alaykum warahmatullahi wabarakatuh God bless you all.